nípa ti ọ̀rọ̀ ìṣàmúlò hijab ìbòrí tó dá wàhálà lẹ̀ láàrin ẹ̀wọ̀ ẹlẹ́sìn méjì kí ni nǹkan tẹ́ lè rí sọ sí kí ló bí gbogbo gbódò róṣọ yìí. ara tí à ń sọ ní tí òfin ní wá ní ilẹ̀ Yorùbá nìyẹn ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn àyà kan ti wà tọ́lọ̀ tó fi kílẹ̀ àmì Suratul An'am alátẹ̀síbò lẹ́sìn náà yẹ̀dí omi ń dún ní láì Ọlọ́run ní mọ̀ bu ẹni tí ì bá ṣe lẹ́sìn rẹ̀ mọ̀ bu ẹni tí ì bá ṣe lẹ́sìn tiẹ̀ ẹnìkan jẹ́ Christian èmi jẹ́ Muslim ẹnì jẹ́ lẹ́sìn àbáyé ọwọ́ ń bú ẹni tó jẹ́ Christian pé tí ó bá ti ṣe mùsùlùmí yọ wọ̀ ọ́nà wọ́n lọ ń tọ́ ìjà onímùsùlùmí onígbàgbọ́ náà wọ́n sọ fún àwọn tó máa ń ṣe ẹ̀sìn bílẹ̀ pé inú wọn ò ní wọ ọ̀ràn àpáàdì wọn wọ̀ òun lòun ń tọ́jà àbẹ́yẹn wọn ṣe èèyàn ń lọ títì ọwọ́ ara àwọn kan tí ń mutí wọ́n jòkó wọn ṣe bí apá wọn gbégbò lọ́wọ́ wọn yé wọn ní gbogbo ẹni tí bá ti ń mutí yọ wọlé tó bá gbégbò tó bá ń la ẹ̀mọ́ lórí Ọlọ́run ní dásí torí wọn lọ fọ ara rẹ̀ fa wàhálà wọ́n ti kọ́ kalẹ̀ wípé eléyìí ansaru díìnì ni eléyìí Baptist Church School lélẹ́yìí ìwọ tí ọmọ rẹ ọba ti mọ̀ pé kíní òde tẹ Ọlọ́run padà sí ansaru díìnì èmi nìsín àwọn ọmọ mi ìgbà tó sọ pé yunifásitì àlékímọ́ pé 1.5 million ni tí wọ́n pé wọ́n máa ń borí ń bẹ̀ ẹ̀hìn mo ṣe pé wọ́n mọ̀ ti lọ sí báyìí mo sì gbé wọn lọ síbẹ̀ pé a lọ síbi yìí tẹ́ ti ń borí ṣègbè pàtó tó wù ẹ̀sìn tó wù ẹni so Muslim school náà wà nílọrin tọ́jà private ilẹ̀ so tí kálukú náà lè mọ ọmọ rẹ̀ tó. ẹ amófin ìjọba wa ní báyìí nǹkan tí ìjọba sọ ni. èyí ṣe wọ́n náà nígbà tí wọ́n ń gbà tán láwọn ṣe kọ́kọ́ mọ́ jùlọ jáwé tún láti sáwọn kristian náà wà gbà nísìn. because ẹ mọ̀ pé ẹ̀ fara ni àwọn kan nígbà tán ní Equa Church lélẹ́yìí tẹ́ wá lẹ́ẹ̀fẹ́ mọ̀ lò jáàbù lọ bẹ pé ẹ̀ ń takò tí àwọn náà ṣe lò lẹ́ẹ̀ so that àwọn náà so yóò ń kó iṣẹ́ káwọn náà wá mú aṣọ sẹ̀lẹ̀ kọ́ máa wọ̀ lọ sí ọ̀dọ̀ yìí àṣàdùdínì kọ́ wá mú àwọn tó bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ kọ́ wá wọ aṣọ eégún kọ́ làwọn lọ sí school ṣe school nu but constitution òfin Nàìjíríà ni pé ẹ dress normal ìtànsọ̀nù wọ́n sọ pé bí kan ní Islamic State kò sí stingy Islamic State ní Nàìjíríà equal right lájọ nínú ẹ̀sìn so Christian náà lọ school normal Muslim náà lọ school normal tó bá ti wọ́n pé school tó fẹ́ fọmọ tiẹ̀ sí o ò nílò ìjáàbù bẹ́ẹ̀ school pọ̀ nílọrin mọ́ ọmọ rẹ lọ síbi school tí òye bá ti ń lo ìjáàbù kò sí jà bẹ́ẹ̀. àmọ́ àwọn ìpínlẹ̀ kan fara mọ́ kọ́ mọ́ lo ìbòrí. ìbá àwọn tó ń ṣe dáńtà àwọn táwọn Fúlàní fẹ́ máa lò nìyẹn tó fẹ́ máa fi ẹ̀sìn contract ara wọn yọ through constitution. ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbé kínní ẹ̀ wọlé ní sódà tó bá ti sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti mọ̀ pé àwọn mùsùlùmí tó bá jẹ́ Yorùbá níbí wọ́n máa ní pé àwọn ń jàjẹ̀ ẹ̀sìn nílẹ̀ wọn mọ̀ pé àwọn Fúlàní ń lo agenda àti tiwọn lábẹ́lẹ̀. ẹ̀yin rò pé àwọn Fúlàní ni wọ́n ń bẹ nídìí ọ̀rọ̀ tí ń bẹ. ṣé èmi ní màá mọ̀ sọ pé nìkan wọn lè láwà nígbà tí mo ti mọ̀ fín ẹ tó bá lọ sí skul ní ìsìnkú tí mo pé skul ilé kristian ni tó bá fẹ́ kọ́ ọmọ yẹn máa lo kí o gbé lọ sí skul muslim kí ni tèmi pẹ̀lú yìí sọmọ tèmi nígbà tí mo pé ọmọ mi muslim ni mo fẹ́ kọ́ ọmọ lọ sí so mo pé asádùdínì ń bẹ́ẹ̀ asádùdínì ń bẹ́ẹ̀ lọrin tí alájì dálẹ̀ asádù islam ń bẹ́ẹ̀ lọrin alájì kàmọ́ ló dá skul yẹn lẹ̀ wọ́n sì pọ̀ ní gbogbo àdúgbò so muslim ló dálẹ̀ tó bá pé wọn fẹ́ mọ borí ẹ mọ lọ́bẹ̀. tó túmọ̀ sí pé ẹ̀sìn ọ̀fàjà. èyí ìṣòkòtò àwọn tó wá láwọn ṣe táwọn lọ ń lo agbára pé ìlú Ìlọrin kìíní kan ló lòlò ẹ mọ̀ fi ẹ̀sìn da ilẹ̀ Yorùbá rú. bó wà nínú wàhálà tó ṣẹlẹ̀ yìí bó ni ó ṣe. ó kù sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì bóun lọ́wọ́ state ìgbà tẹ́lẹ̀ ṣe security oní ọmọ yẹjọ ara rẹ̀ torí mi tẹ àti fún mi. ẹ àmọ́ chief imam ní nílùú lọ rẹ. ẹ gbọ́ tèmi sọ sẹ́ ànílà káyì tí gómìnà olóòrè mi ti sọ àlàyé ẹ tó bá mọ̀ pé ọmọ tòun kò ní faramọ́ kọ́ padà sí ilé skul ti mùsùlùmí so ṣe simple àbẹ́kẹ̀sẹ̀ torí káìsì díẹ̀díẹ̀ ni mo bẹ̀rẹ̀ àbẹ́kẹ̀sẹ̀ tó báyìí ti gágágá ìbí ọmọ wò rẹ ni torí pé mo sọ fún mo ké fún yín torí Ọlọ́run ti fi òfin kalẹ̀ pé wà nàfkìrì aláti àádọ́ àwùnà Ọlọ́run nìkan mọ̀rọ̀ bẹ́yìn mùsùlùmí nìkan lẹ̀ ń gbé ayé o wà nàfkìrì aláti àádọ́ àwùnà ẹ mọ̀rọ̀ bẹ́yìn kírísítẹ̀ nìkan lẹ̀ wà láyé o wà nàfkìrì aláti àádọ́ ẹ mọ̀rọ̀ bẹ́yìn ẹlẹ́sìn ìbílẹ̀ wà nàfkìrì aláti àádọ́ àwùnà ẹ mọ̀rọ̀ nípa èèyàn pọ̀ kàmá kọ̀tà náà alálàárídì torí pé Ọlọ́run dá wa sérílẹ̀ tọpọ wà bẹ́ẹ̀nà lẹ́sìnà yẹsùkúnà mánà lékè lámúyẹkúnà làdúwà wà tọ́lá bá fiyàtà fi dì ní ẹ wà láàfíà nẹ́ẹ̀sìn nítorí sọnù. ẹ ṣe o. Saudi Arabia nísìn àdètòrí pé wà fẹ́ sí Saudi Arabia káwá gbé kiri chọ́ọ̀chì káwá dé Kaaba ká máa lu agogo pé Jésù ṣe kí nítorí pé ó jẹ́ pé kọ́ńtì ní ara wọn làwọn ò fẹ́ níbẹ̀. sọtẹ́sì èyí sì lè dé Jerusalem kó wá sọ pé tó Ànábì Muhammad ní wọn làwọn ò fẹ́ níbẹ̀ so kálukọ́ wà níbẹ̀ bọ̀tí ní Nàìjíríà kírísítẹ́nì bẹ́ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ aláṣẹ òfin tẹ́sí ti ṣe lérí gbogbo tí ń jẹ́ ọmọ Nàìjíríà ní òṣèlérí ẹ̀sìn kí á níjà.